A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìgbìmọ̀ fún àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) àti àjọ olókoòwò Trade Union Congress (TUC) ti fagilé ìyanṣẹ́lódì tí wọ́n gùnlé látàrí ìkọlù tí àwọn afurasí jàǹdùkú olóṣèlú ṣe sí ààrẹ NLC Joe Ajaero. Wọ́n ní fífagilé yìí wáyé lálẹ́ àná lẹ́yìn tí olùdámọ̀ràn fún orílẹ̀-èdè lórí ààbò National Security Adviser (NSA) Nuhu Ribadu dá sí i. Ìròyìn jábọ̀ wípé ìpàdé àwọn àjọ òṣìṣẹ́ tí ó bẹ̀rẹ̀ láago 7 kọjá nírọ̀lẹ́ àná gbà wọ́n tó wákàtí kan níbi tí gbogbo àwọn adarí àjọ òṣìṣẹ́ ti parapọ̀ láti ṣe àgbéyẹ̀wò lórí àbájáde ìpàdé tí wọ́n ní pẹ̀lú NSA. Igbákejì ààrẹ TUC Tommy Etim ṣàlàyé wípé àwọn fagilé ìyanṣẹ́lódì látàrí ìgbẹ́kẹ̀lé tí wọ́n ní nínú Ribadu bí ó ti fi wọ́n lọ́kàn balẹ̀. Wọ́n ní àwọn ṣàkíyèsí wípé kò bá àwọn sọ ọ̀rọ̀ olóṣèlú, ó ṣetán láti gbé ìgbésẹ̀ lórí gbogbo ìbéèrè wọn. Etim tẹ̀síwájú wípé fífagilé ìyanṣẹ́lódì kìí ṣe pátápátá, àwọn kàn gbé e tì sẹ́gbẹ̀ẹ́ kan ni fún ìgbà díẹ̀. Àwọn ṣetán láti fún wọn ní àkókò díẹ̀ lẹ́yìn èyí ní ìpàdé, ṣùgbọ́n bí wọ́n bá wá kọ̀ láti ṣe ohun tí wọ́n ṣèlérí, ìyanṣẹ́lódì tún bẹ̀rẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Etim, ó ní àwọn pẹ̀lú NSA jọ gbọ́ ara wọn yé dáadáa, ó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí ohun tí ó burú nínú bí Ajaero ṣe lọ sí ìpínlẹ̀ Imo. Ó ní àwọn gbóríyìn fún NSA nítorí tiẹ̀ ni àwọn ṣe fagilé ìyanṣẹ́lódì. Síwájú àkókò yìí ni àwọn adarí àjọ òṣìṣẹ́ ní ìpàdé pẹ̀lú NSA bí ó ti kéde wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí méjì tí ó lọ́wọ́ nínú ìkọlù tí ó wáyé ní ìlú Owerri, ìpínlẹ̀ Imo ní ọjọ́ 1 oṣù kọkànlá. Bákan náà ni Ribadu tọrọ àforíjì lọ́wọ́ àwọn àjọ òṣìṣẹ́ lórí ìkọlù sí ààrẹ NLC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí adigunjalè ojú pópó tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ali ní agbègbè Lekki. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin sọ lánàá wípé níbi tí Ali tí ń ṣe ìjàmbá rẹ̀ ni àwọn ará àdúgbò àti ọlọ́pàá ti pawọ́pọ̀ mú un ní agbègbè Ìkàtẹ́ ní Lekki. Nínú àtẹ̀jáde ni Hundeyin ti ṣàlàyé wípé afurasí tó ń díbọ́n bíi alágbe yìí a máa ja àwọn ọlọ́kọ̀ lólè, owó àti àwọn ohun èlò pàtàkì. Nínú àtẹ̀jáde bákan náà ni iléeṣẹ́ Lekki Concession Company (LCC) ti ṣe àfihàn bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe ṣe ìrànlọ́wọ́ láti rí afurasí yìí mú. Adarí ẹ̀ka ìròyìn fún iléeṣẹ́ LCC Veronica Jacob sọ lánàá wípé pẹ̀lú ìtọpinpin ni wọ́n fi rí afurasí náà mú. Ó ní olórí ẹ̀ṣọ́ aláàbò CSO Solomon Tolafari gba ìpè láti ọ̀dọ̀ ajagunfẹ̀yìntì Colonel kan láti iléeṣẹ́ ológun sí ọ̀dọ̀ gómìnà lórí alágbe kan tí ó ń ṣe ìkọlù sí àwọn ọlọ́kọ̀. Ìdí nìyí tí ó fi rán ikọ̀ Man-O-War láti lọ fi ọwọ́ ṣìkún òfin mú un kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá Márọ̀kọ́ fún ìwádìí àti ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alága fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Pásítọ̀ Cornelius Ọ̀jẹ́lábí ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí Gómìnà Babájídé Sanwó-Olú àti igbákejì rẹ̀ Dókítà Quadri Ọbáfẹ́mi Hamzat lórí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Sanwó-Olú ni olúborí nínú ìdìbò ọjọ́ 18 oṣù kẹta ọdún yìí. Ọ̀jẹ́lábí nígbà tí ó ń fèsì sọ wípé àbájáde ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe àfihàn ìgbẹ́kẹ̀lé tí àwọn ará ìlú ní nínú ìjọba gómìnà Sanwó-Olú. Ó fi ìdùnnú rẹ̀ hàn àti ẹgbẹ́ òṣèlú bí ó ti sọ wípé inú gbogbo ẹgbẹ́ dùn sí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ó ní ìdájọ́ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ Yàgàtà Nípà, adájọ́ Samuel Bọ́lá àti adájọ́ Paul Bassey gbé kalẹ̀ jọ pa ohùn pọ̀ láti dá ẹ̀sùn ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti olùdíje gómìnà Azeez Adédìran pè nù látàrí wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀.
Bákan náà ni ilé-ẹjọ́ yìí dá ẹ̀sùn tí olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú Labour Party Gbadebo Rose-Vivour pé tako ìbò sáà ẹlẹ́ẹ̀kejì fún Sanwó-Olú àti igbákejì rẹ̀ nù. Ó ní èyí jẹ́ kí ó hàn gbangba wípé ìgbẹ́kẹ̀lé wà nínú ẹ̀ka ìdájọ́. Ọ̀jẹ̀lábí ní ilé-ẹjọ́ yànnàná gbogbo ẹ̀sùn ọ̀hún fínífíní láì tìgbàkanbọ̀kan nínú. Fún ìdí èyí ni àwọn fi gbóríyìn fún ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìlú Port Harcourt ìpínlẹ̀ Rivers ti fi akẹ́kọ̀ọ́ onípele kẹrin láti ẹ̀ka Petrochemical Engineering ní Ifásitì Port Harcourt Damian Okọligwe sí ọgbà ìwà ìtúnṣe ìlú Port Harcourt lórí ẹ̀sùn wípé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ àtijọ́ tí í ṣe akẹ́kọ̀ọ́ onípele kẹta láti ẹ̀ka Biochemistry ní ifásitì kan náà. Nígbà tí ìgbẹ́jọ́ yìí wáyé lánàá, abánirojọ́ rọ ilé-ẹjọ́ kí ó tọ́jú afẹ̀sùnkàn pamọ́ látàrí wípé ẹ̀sùn ọ̀hún ní kìmí, tí agbẹjọ́rò afẹ̀sùnkàn OG Nweke kò sì takò ó. Adájọ́ májísírèètì Nneda Obiageri Onugbum, lẹ́yìn tí ó gbọ́ awuyewuye láti ọ̀dọ̀ àwọn méjèèjì, wá pàṣẹ kí wọ́n fi afẹ̀sùnkàn pamọ́. Bákan náà kí wọ́n fi ìwé àkọọ́lẹ̀ ẹ̀sùn ránṣẹ́ sí ẹ̀ka ìṣèdájọ́ ará ìlú fún ìmọ̀ràn kí ó tó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 15 oṣù Kejìlá ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adarí ìṣèjọba ológun orílẹ̀-èdè àtijọ́ Abdulsalami Abubakar ti fi èròǹgbà rẹ̀ hàn lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí í ṣe náírà 30,000. Ó ní èyí kò ṣe ìtẹ́wọ́gbà mọ́ pẹ̀lú ipò tí orílẹ̀-èdè wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Abdulsalami pe Ààrẹ Bọ́lá Tinubu kí ó gbàárò láti ṣe àlékún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù bí ó ti ní ìgbàgbọ́ wípé náírà kò ra nǹkan kan mọ́. Ìlú Jalingo, ìpínlẹ̀ Taraba ni adarí ìjẹta ti sọ ọ̀rọ̀ yìí níbi ìpàdé àkọ́kọ́ ọlọ́dọọdún tí ó dá lórí ìlàjà fún àlàáfíà àti ìrẹ́pọ̀ láti ọwọ́ ìgbìmọ̀ Taraba Independent Peace Committee. Abubakar tí àlùfáà ẹni ọ̀wọ̀ Atta Bakindo, olórí akọ̀wé fún Kukah Center and National Peace Committee ṣaṣojú, rọ àwọn ọmọ orílẹ̀-èdè láti lo àǹfààní tí ó wà ní àrọ́wọ́tó wọn fún ìdàgbàsókè ìgbé ayé wọn. Bákan náà ni ó rọ àwọn ará ìpínlẹ̀ Taraba láti ṣe ìlàjà pẹ̀lú gbogbo èdè-àìyedè tí ó lè fẹ́ fa fàákájà. Ó ní wọn kò lè ní ìdàgbàsókè bí kò bá sí àlàáfíà. Ó ní ó jẹ́ àǹfààní ńlá láti ní ohun àmúṣọrọ̀. Àlàáfíà àti ìrẹ́pọ̀ nìkan ni ó lè mú ìdàgbàsókè wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Edo, Adams Oshiomhole, ti sọ wípé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services (DSS) ti fìgbà kan rí ṣe ìkọlù sí i nígbà sáà rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) láàrin ọdún 1999 sí 2007. Oshiomhole bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe ṣe ìkọlù sí ààrẹ àjọ òṣìṣẹ́ Joe Ajaero ní ìpínlẹ̀ Imo. Bákan náà ni ó kọ̀rọ̀ ojú sí àjọ òṣìṣẹ́ lórí bí wọ́n ṣe gùnlé ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè nítorí ìkọlù yìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ó ti ṣàlàyé wípé òun náà ti rí irúfẹ́ ìrírí bẹ́ẹ̀ rí. Ó ní òun wà lójúnà pápákọ̀ òfurufú lọ sí ìpínlẹ̀ Delta. Níbẹ̀ ni adarí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti pàṣẹ kí wọ́n wá fi ọwọ́ ṣìkún òfin mú un nítorí síwájú àkókò yìí ni ó ti fi gbèdéke ránṣẹ́ sí ìjọba ìgbà náà tí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ń darí. Oshiomhole ní wọ́n wọ́ òun nílẹ̀ túrútú lórí támákì tí òun ní àpá lára, tí wọ́n fi agídí dènà òun láti má rìnrìn àjò bí wọ́n ti mú un lọ sí ọ́fíìsì adarí gbogbogbò Colonel Káyọ̀dé. Oshiomhole ní adarí yìí gbé ìgbésẹ̀ láti gbé e lọ sí ilé ìwòsàn tiwọn fún ìtọ́jú, ṣùgbọ́n òun yarí nítorí òun kò ní ìgbẹ́kẹ̀lé nínú ìjọba tí ó ṣe òun báyìí láti tọ́jú òun. Ó ní wọ́n lè fi májèlé sí òun lẹ́jẹ̀. Oshiomhole fi kún un wípé
wákàtí 48 ni òun lò ní àkàtà àjọ DSS. Pẹ̀lú rẹ̀ ni òun pinnu láti má dáwọ́ dúró nínú ìpinnu láti máa jìjàǹgbara fún ìdájọ́ òdodo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Aṣojú ilẹ̀ Saudi Arabia ní orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé àwọn arìnrìn-àjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dá padà lẹ́nu ibodè Saudi Arabia kò pójú òṣùwọ̀n fún ìbéèrè ilẹ̀ Saudi. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ aṣojú ni wọ́n ti ṣàlàyé pàtàkì títẹ̀lé ìlànà òfin tí ìjọba Saudi Arabia ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àwọn arìnrìn-àjò. Síwájú sí i, wọ́n ní gbogbo àwọn arìnrìn-àjò gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ìwé ìrìnnà wọn kí wọ́n lè mọ̀ bóyá wọ́n ti dọ́gba pẹ̀lú ìlànà òfin kí wọ́n tó gbéra rárá kúrò ní ìlú wọn lọ ilẹ̀ Saudi. Wọ́n ní ìgbésẹ̀ òfin yìí kò wà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìkan ṣùgbọ́n gbogbo orílẹ̀-èdè tí ó bá fẹ́ wá sí ilẹ̀ Saudi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n jí olùrànlọ́wọ́ alámòójútó Assistant Manager fún Ilé-ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) ní ẹ̀ka Lafia ní ìpínlẹ̀ Nasarawa, Isaac Bature gbàjàgbé tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù 10 náírà gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí ni wọ́n jí gbàjàgbé pẹ̀lú àwọn méjì mìíràn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé láàárín aago 8 alẹ́ ni wọ́n jí wọn gbé ní ilé ìtajà ìyàwó rẹ̀ tí ó wà nítòsí ilé ìtura Macbeth Royal Suite lójúnà Kwandere Tundu Gwandara, Lafia, ìpínlẹ̀ Nasarawa. Èyí ń wáyé láì tíì pé wákàtí 24 tí kánsẹ́lọ̀ kan láti ìjọba ìbílẹ̀ Kanṣu Lafia, Agidi Bulus Aje gba òmìnira lọ́wọ́ àwọn ajínigbé, ṣùgbọ́n kò tíì sí àrídájú ìròyìn lórí òṣìṣẹ́ CBN láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó àtijọ́ Jude Idimogu ti sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ní ohun gbogbo ní ìkáwọ́ láti borí ìṣòro ọ̀wọ́ngógó oúnjẹ. Ó ní àìsí oúnjẹ àti àìsíṣẹ́ yóò dínkù pátápátá bí ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kàn bá lè gbé ìgbésẹ̀ lórí ìdàgbàsókè ohun ọ̀gbìn. Aṣòfin àtijọ́ pè fún àtúnyẹ̀wò lórí ètò agùnbánirọ̀ NYSC nípa ṣíṣe àmúlò àwọn agùnbánirọ̀ fún ètò iṣẹ́ ọ̀gbìn. Idimogun tí ó ṣe aṣojú Oṣòdì Sọ̀lọ̀ Constituency kejì dá àbá yìí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ó ní iṣẹ́ ọ̀gbìn jẹ́ gbòógì fún ìdàgbàsókè orílẹ̀-èdè nítorí ẹ̀ka yìí ń pèsè iṣẹ́ ní ìgbèríko tí ó sì ń ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ ọ̀gbìn ní àwọn agbègbè tí wọ́n ti ń dáko. Bí ó ti ń rí i dájú wípé oúnjẹ wà, bákan náà ni ó ń ṣe àlékún owó tí ó ń wọlé sí àpò ìjọba lọ́dún. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ NYSC ní àǹfààní láti ṣe ìgbélárugẹ ìdàgbàsókè tara ẹni, ètò ẹ̀kọ́, ìlera, ìbáṣepọ̀ àti ìṣọ̀kan. Láfikún, Idimogun gba ìjọba ní ìmọ̀ràn wípé bí agùnbánirọ̀ ṣe jẹ́ iṣẹ́ ọlọ́dọọdún, kí ìjọba ṣe àgbékalẹ̀ òfin tuntun tí yóò kànńpá fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti darí agùnbánirọ̀ sí ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta 3 senatorial zones kí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbìn pẹ̀lú ohun èlò ìgbàlódé tí yóò mú èrè gọbọi wá fún àǹfààní ará ìlú. Yàtọ̀ sí àwọn tí ó wà ní ẹ̀ka ìlera tàbí ẹ̀ka tí ó ṣe pàtàkì jùlọ kí gbogbo ènìyàn lọ́wọ́ nínú iṣẹ́ ọ̀gbìn. Bákan náà kí ìjọba ìpínlẹ̀ ṣe ìdásílẹ̀ oríṣiríṣi iṣẹ́ ọ̀gbìn, kí wọ́n pèsè ilé gbígbé, kí agbègbè ọ̀hún sì rọrùn fún gbígbé láàárín ọdún kan. Bí wọ́n ṣe ń ṣetán kí àwọn mìíràn máa wọlé padà gba ipò. Ó ní ó ṣeé ṣe kí àwọn mìíràn nínú agùnbánirọ̀ wọ̀nyí sọ iṣẹ́ ọ̀gbìn di iṣẹ́ ọjọ́ ọ̀la wọn. Nípasẹ̀ eléyìí, oúnjẹ á pọ̀ yanturu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.